láyé kò gbọ́dọ̀ ṣẹlẹ̀, kò gbọ́dọ̀ ṣẹlẹ̀, kò gbọ́dọ̀ ṣẹlẹ̀. Ìwé eléyìí ò gbọ́dọ̀ ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá. Wọn ò gbọ́dọ̀ fi àdó olóró pa wá nílẹ̀ Yorùbá. Ọmọ Yorùbá ẹ jẹ́ ká jí báyìí. Ọmọ Yorùbá ìkúnlẹ̀ abiyamọ o. Kábíyèsí Elédùmarè, kábíyèsí Elédùmarè, kábíyèsí Elédùmarè, kábíyèsí Elédùmarè. Ọmọ Yorùbá nǹkan ti ṣẹlẹ̀. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí, ẹ̀yin tẹ́ máa ń sọ pé nàláì, ẹ lọ sórí Google, ẹ lọ sórí CNN, ẹ lọ sórí encyclopedia, ẹ lọ sí anywhere, ẹ máa bá bí mo yẹn bá yín sọ̀rọ̀ yìí. Àwọn àgbààgbà Fulani wọ́n ti change method. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ AK-47 nìkan ló máa ń kó fún wọn tó máa ń pọ̀ pẹ̀lú àwọn ìbọn tó nísìnyí báyìí. According to nǹkan tó ṣẹlẹ̀ ní bọ́ọ̀nù lánàá, àdó olówó ló ń gbé fún wọn nísìnyí. Wọn wá ní gbé fún ẹni tẹ́ máa fura sí. Mò ń fi àsìkò yìí sọ fún gbogbo ẹ̀yin ọmọ Yorùbá káàkiri àgbáláyé, pàápàá jùlọ ẹ̀yin tẹ́ wà ní gbèríko, ẹ̀yin tẹ́ wà ní ibi tó súnmọ́ igbó. Láti ìsinyìí lọ tílẹ̀ bá ti ṣú, ẹ má gba àlejò tó bá ti há mọ́. Ẹ ṣàmọ̀ bí àwọn ẹlẹ́yà ṣe máa ń há tó máa bojú. Anybody tó bá ti borí, tó bá ti jẹ́ stranger, tó bá ti dọ́dọ̀ yín, ẹ sáré sá kúrò níbi tó wà. At least kẹfún ní 20 meter, kẹfún ní 20 kilometer. Tó bá jájòjì ni o, kódà tó bá jẹ́nu lé yín ló ti wọlé wá bá, ẹ sáré sá jáde. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, àwọn àgbààgbà Fúlàní wọ́n tún ti gba ọ̀nà míì yọ sáwà ọmọ Yorùbá. Àdó olóró ló ń gbé fún wọn kó máa gbé sára. Tọ́bákọ̀ ti wà ń bi tẹwà báyìí, wọ́n á kọ́ gbogbo yín jọ máa dún gbàmù. Ṣé mọ̀ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìbọn lásán ló ń lò? Nígbà tí wọ́n rí pé irú àwọn èèyàn bíi tèmi báyìí àti ń pariwo fẹ́yìn ọmọ Yorùbá pé ẹ lọ ṣayẹta, ẹ lọ ṣe fọ́bọn, ẹ lọ ṣe tìdíjò, ẹ lọ ṣe oríṣiríṣi. Wọ́n wá rí pé ìyẹn ò fẹ́ jẹ wá mọ́. Torí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa tí wọ́n ń wọlé tìdí sí, wọ́n ń defend ra wọn, not before mouth. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa tó ń wọlé lọ bá nísìnyí, wọ́n ń defend ra wọn. Wọ́n wá change strategy. Wọ́n ní kó má gbébọn káàkiri mọ́. Pé wọ́n ṣáà mọ̀ pé àwa Yorùbá àgọ̀. Tàbá ti rẹ́ni tó wọjà, assalamu alaikum, assalamu kìíní kan, a ò sọ pé àràkọ́tà ń sọ fún ẹ̀yin ọmọ ìyá wa tẹ́ wà nílọrin nìyẹn, wípé ń tà mọ́ jẹ ló fi ń pa wá, ń tó mọ̀ pa nífẹ̀ẹ́ sí òun ló fi ń dẹ̀mí wa légbodò. Wọ́n mọ̀ pé tó bá ti lè pariwo assalamu alaikum, gbogbo ọpọlọ wa ti fò lọ àti sáré ríra wa bí ìkọ̀ọ̀kan náà tí ó lè rí bẹ́ẹ̀. Ẹ lọ wò kan tó ṣẹlẹ̀ ní Borno State. Intelligent report ó jẹ́ kí mọ̀ wípé kò ń ṣe Borno nìkan ló ti fẹ́ ṣe o. Wọ́n ní wọ́n máa lọ pé gbogbo state ni wọ́n máa fẹ́ lọ bẹ́ẹ̀ yẹn. Ìyẹn túmọ̀ sí pé ẹ̀yin ìyá Sáídá òun Sẹ̀límù wá ní ẹ̀yin tó máa ń ṣe patí lọ́sẹ̀ọ̀sẹ̀ tó jẹ́ pé kí ẹ má ti di Friday ẹ ṣáàrí patí kan ṣe tàbí kẹrí patí kan lọ tó jẹ́ wípé ohun tó ń ṣẹlẹ̀ ní ilẹ̀ Yorùbá kò kọ́ ẹ̀yin lọ́gbọ́n. Kódà kẹlòmíì nù yín ọ̀tọ̀ ló máa ṣapá tí wọ́n máa ṣa ẹsẹ̀ tẹ́ẹ̀bà tètè lọ ṣọ́ra yín. Fídíò kan wà lọ́bi bí mo ṣe ń sọ̀rọ̀ yìí, alájẹ eléyìí sí pé wọ́n ní ó ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ ní Borno lánàá wọ́n ṣe wedding. Níbi tí wọ́n ti ń ṣe wedding, wọ́n dẹ̀ gbé àdó olóró fún àwọn ọmọ kéékèèké àtàwọn ọmọ tó wọ ìjáàb tí wọ́n múra bí alájà tẹ́ẹ̀lẹ̀ fura sí láyé tó múra bí ẹlẹ́hà. Àṣẹ àdó olóró wà lábẹ́ aṣọ wọn. Ṣẹ́bẹ̀ èèyàn tó kú ṣá, òkè lómi ní èèyàn 20 something, àwọn ní òsì mi gbé èèyàn 18, ní òsì mi gbé èèyàn 30 something. Gbogbo alamọ̀ pé ní Nàìjíríà tí nǹkan burúkú bẹ́ẹ̀ bá ti ṣẹlẹ̀ tó bá jẹ́ èèyàn 20 ló kú, ẹ̀mọ́ máa declare èèyàn méjì tàbí kọ́ declare èèyàn mẹ́ta. Gbogbo alamọ̀ pé system tó ń lò nìyẹn. Ẹ má jẹ́ kí wọ́n pa yín kó rí yín tó pé. Èmi personally mò ń sọ bí bá ṣe parí fídíò yìí, màá jù sí àwọn fámìlì mi. Ọmọ pé nǹkan tí n bá sọ kọ̀nfàmù ni, kò sí àní-àní, kò sábùlùmálà ń bẹ́ẹ̀, kò sí àní-àní. Ohun tí bá gbé jáde kọ̀nfàmù ni.
Borno ló ti ṣẹlẹ̀ lánàá. Information dẹ̀ ń kọ́ wá lára wípé kò ṣe Borno nìkan ló ti fẹ́ ṣe, wọ́n fẹ́ ṣe kódà wọ́n ní wọ́n bọ́ pé lẹ́yìn ibẹ̀ yẹn sìn ó lè jẹ́ ilẹ̀ Yorùbá ní atúntí máa gbọ́ kó ti ṣẹlẹ̀ pé because wọ́n ń fi helicopter jà wọn káàkiri ni. Mo sọ̀rọ̀ yẹn lánàá, ọ̀pọ̀lọpọ̀ èèyàn pa àmà bí pé fídíò yẹn old video ni, kò bá tiẹ̀ jẹ́ old video ìsí ó sì wúlò tó jẹ́ kó rí bẹ́ẹ̀. A gbọ́ pé wọ́n ń gbé wọn gba orí omi, wọ́n fẹ́ helicopter gbé wọn, oríṣiríṣi ọ̀nà ló fi transport wọn sí gbogbo ilẹ̀ Yorùbá. Wọ́n wá ní kó kó sí jẹ́lì bàbá tàbí kí wọ́n lo ìjáàb, wọ́n wá kó bọ́ǹbù, wọ́n wá kó àdólówó sábẹ́ ẹ̀. A sọ fún yín, a ò lè bá àwọn pípù yìí ṣé Yorùbá ló máa gbé àdólówó fún pé kó lọ sáàrin àwọn tó ń ṣe nǹkan ayọ̀ pé àtòun àtàwọn ẹni yẹn pé kọjọ kú papọ̀ tó máa lọ. Ọmọ Yorùbá tẹ́bí ń pa gan wọn lè fi rúkọ bẹ́ẹ̀ yẹn lọ kó ṣe láéláé. Ká máa sọ pé kó máa sọ pé kó máa bá wọn pé máa rí virgin 18 ọkọ̀ ń brainwash àwọn èèyàn wa for no reason. Ẹ jẹ́ ká tètè pariwo sí international communities pé àwọn Fulani tún ti fẹ́ gbé ọ̀nà mi jáde láti máa fi pa wá. Now mo bẹ̀ gbogbo ẹ̀yàn ọmọ Yorùbá káàkiri àgbáláyé ẹ tètè máa pariwo save the Yoruba people, freedom for Yoruba people, save the Yoruba people, save the indigenous people of Yoruba land. We deserve to be alive. We are entitled to our opinion. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ni máa pariwo tó. Ẹ jẹ́ ká tètè máa sunkún sí international communities lọ́rùn wípé àwọn Fúlàní wọ́n ti fẹ́ pa ìyá wa tán nílẹ̀ Yorùbá, pé wọ́n ti ń pa àwọn ìyá wa. God so good, àwọn international communities wọ́n rí nǹkan tó ṣẹlẹ̀ lánàá, wọ́n rí nǹkan tó ṣẹlẹ̀ ní Borno, CNN sáré gbé, oríṣiríṣi international channel wọ́n sáré gbé. Tó bá jẹ́ pé ilẹ̀ Yorùbá ló ti ṣẹlẹ̀ wọ́n lè má gbé o. Nísìnyí tọ́lọ́dẹ̀ tí wá ṣe tí CNN ti gbé, ẹ jẹ́ ká lo as avenue láti jẹ́ kí international communities mọ̀ pé ohun tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá ó ju times 1 million tó ṣẹlẹ̀ lánàá yẹn lọ. On a daily basis ni wọ́n pa wá, àwọn the same people iná dẹ̀ ni àwọn ní. And we are also using this medium to tell the world, to tell the international communities that enough is enough. Self-determination is the right. We have the zeal, and we have the right to make any decision for ourselves. Being the indigenous people of Yoruba land, we are entitled to our opinion. A lè sọ pé a ò ṣe Nàìjíríà mọ́, a lè sọ pé a ò ṣe anything tó bá wù wá mọ́, a dẹ̀ ti sọ nìyẹn because we said we are no more interested in that zoo country again. So they are looking for all ways to make sure they wipe us off. Torí pa sọ pé a ṣe Nàìjíríà mọ́, ẹ wá ń wá gbogbo ọ̀nà láti pa ìwọ̀n wa rẹ́. You just made a mistake. Torí pé kí ni àwa gan ò ní gbà láàbọ̀. Ọmọ Yorùbá ẹ lọ máa dira nísìnyí báyìí, oògùn tẹ́tú máa ṣe ó ti lékan nìyẹn. Automatically ìwọ tó bá fẹ́ ṣe anything nísìnyí, lẹ́yìn tó bá ṣayẹta, tó bá ṣòkìgbẹ́, tó ṣe tìdíjò, tó ṣe fọ́bọn, tó ṣe arẹta, tó ṣe àyìnrà, tó ṣe àgbéró, tún ṣe ọ̀wọ̀ tó dájú. Ó gbọ́ mi, ọ̀wọ̀ tó dájú tó jiná, tó jẹ́ pé tó bá gbé búdòzà síwájú ẹ̀gbọ́n tí ò ní dún, asákì lọ máa ń pè. Ó dàbí asákì ni tó yẹ pé tó bá tẹ káàpù báyìí á bàjẹ́ ni, tó jẹ́ pé tí àdó olóró tó bá wà lára ẹni tó wà wájú ẹ̀gbọ́n ní mọ́mẹ́ǹtì tí wọ́n wà lọ́dọ̀ ẹ̀ yẹn, kíní yẹn ò ní dún. Ó wà nílẹ̀ Yorùbá, oríṣiríṣi nǹkan làwọn bàbá wa ń lò nígbà yí àwọn bàbá ńlá bàbá wa, tí àwọn olórí burúkú Fúlàní tó pàdé àpò pọ̀ pẹ̀lú àwọn òyìnbó tí wọ́n bá àwọn bàbá ńlá bàbá wa jà, tí wọ́n ń ju àdó olóró kékeré grenade ló kọ́ mọ̀ báyìí tí wọ́n ń jù. Àwọn bàbá wa máa ń fọwọ́ mu báyìí tó máa mú tí wọ́n máa wò pé kí lè tí wọ́n kódà òkè mí inú ọgbọ́n tí máa fi ń ṣe báyìí tó máa wò pé grover ni. Yes,
nǹkan bẹ́ẹ̀lẹ̀ Yorùbá gbogbo ayé ló mọ̀ pé ìyá Yorùbá ò kì í ṣe ẹ̀yà rádaràda, gbogbo ayé dẹ̀ ló mọ̀ pé a kì í ṣe ọ̀lẹ, dídá ló dá, ìgbẹ́ ò kì í ṣe ilé ọmọ. Tí ó bá ṣe tó dé tó ní àwárò òun, àwọn àgbà wa ni wọ́n ń ká wa lọ́wọ́ kò. Tí ó bá ṣe àwọn àgbà wa ní Fúlàní kò ní dáa fún gbogbo yín. Kí ló jẹ́ Fúlàní ilẹ̀ Yorùbá? Ẹ lọ dira, ẹ fi titi bọ̀ nú àná, ẹ fi kọ́gbọ́n. Ẹ̀yin tó dẹ̀ pé ẹ lè ṣe kẹ́ máa lọ patí, ẹ ti gbọ́ ohun tó ṣẹlẹ̀ báyìí. Tí ó bá tiẹ̀ ń ṣe pé tí ó bá tiẹ̀ ń ṣe pé àìní nǹkan ṣe gan, wọ́n ń fojoojúmọ́ pa àwọn èèyàn nílẹ̀ Yorùbá, wọ́n ń fojoojúmọ́ ṣeun tó tó ìfún wa nílẹ̀ Yorùbá. Ẹ̀yin kọ́dẹ̀tù sì láyà láti máa ṣe patí on a weekly basis. Ṣe rí pé ìmí inú àwa ọmọ Yorùbá gan ó jẹ́ kó yẹ ọpọlọ wa wò. Wọ́n pa àwọn èèyàn káàkiri, patí lẹ́yìn kan lé káàkiri, aṣọ ìgbàlódé lẹ́yìn lé káàkiri. Ẹ ti gbàgbé pé ẹni tó bá wà láyé ló máa ń wọ aṣọ ìgbàlódé, ẹni tó bá wà láyé òun ló máa ń lo wúrà àti fàdákà. Mo rọ gbogbo wa, ẹ jẹ́ ká lọ dira. Òun ló fà á tí mo fi máa ń pe nọ́mbà bàbá máyé, mo dẹ̀ máa ń sọ fún yín. Ọlọ́run ṣe kí bàbá Ayégún fún ara wọn máa ń wo fídíò yìí kàn lè ní gbogbo atẹ́kọ̀ọ́ yìí lọ́wọ́ àwọn fún advertisement, torí pé wọ́n ròyìn bàbá yìí, wọ́n ròyìn wọn dáadáa. Mo dẹ̀ rí pé gbogbo àwọn tí wọ́n ń pè wọ́n ọ sì ń dúpẹ́ lọ́wọ́ mi. Mo dẹ̀ sọ ìjọ tí bá ti rẹ́ni tó complain with evidence, ìjọ yẹn ni mi ní pé nọ́mbà bàbá yìí mọ́ lórí programu, ìjọ yẹn ni mi ní pé wọ́n mọ́. Kódà téèyàn bá parọ́ ọ̀wọ̀n gan, màá sì kọ́kọ́ suspend ẹ̀, màá ṣe investigation. Now ẹ pé bàbá Máyégún, ẹ má jẹ́ kó jáyẹ ta nìkan ni wọ́n máa béèrè lọ́wọ́ wọn, ẹ má jẹ́ kó jogún àdá nìkan. Ẹ ti gbọ́ nísìn, wọ́n ti kó gbogbo wọn sí ilẹ̀ Yorùbá, wọ́n ní àdó olówó ni wọ́n fẹ́ máa lò sí, wọ́n máa gbé sábẹ́ hijab, wọ́n máa gbé sábẹ́ hijab, wọ́n máa lọ síbi tí àwọn èèyàn bá pọ̀, bóyá tí wọ́n ti ń kírun ni o, tó ń kí jímọ̀, tàbí tí wọ́n ṣèṣòru, tàbí tí wọ́n ṣe normal Sunday service, tàbí ẹ̀yin tẹ́ ń ṣe patí. Wọ́n ti fi patí ṣe pé fẹ́ lómi to the extent that tó bá gbọ́pọ̀ pààyàn sí patí kan á tún sì fẹ́ débẹ̀. So therefore mo fi àsìkò irọ́ gbogbo ẹjá lọ bá bàbá Máyégún, ẹ gba nọ́mbà wọn. Ògbénu omi ríran tẹja, ògbólógbé gúngún ní dún tàbàntàbà nínú aṣọ. Ògbólógbò oníṣègùn ìbílẹ̀ kan bẹ nílẹ̀ Yorùbá tọmọ tì fún tẹ̀dọ̀ ewé àti olóyè Máyégún, adífá bí ẹni wẹjú aníkúlápó, agbọ́sẹsẹ fámọlé, agbẹ́ǹkùlé mọye olùtọ́wù. Ogun àìrọ́mọbí ni ti ẹni, ogun àìrálàánú ló ń bá ayé rẹ̀ wọ̀dì mú. Àrùn ọjọ́ pípẹ́ ló ń bá ọwọ́ jàǹkadì. Káṣiṣẹ́ bí erin jẹ̀jẹ̀ ìlérí. Ogun àmúbọ̀ ọkọ àmúbọ̀ aya ni ti ẹni, tàbí ogun afinisẹ̀sìn níwájú olóore. Èyíkéyìí ogun tàbí àìsàn tó máa ń bá ayé rẹ̀ jà, tètè máa bọ̀ wá sọ́dọ̀ olóyè Máyégún, adífá bí ẹni wẹjú, abolórí bẹ̀rí, abániyẹ̀ràwọ̀ ẹni wò, aníkúlápó, àgbàlagbà ọ̀jìmì tó mọ orúkọ tí wọ́n ń pe àwọn ìyá mi àgbà. Fún àyẹ̀wò tàbí ìmọ̀ràn, ẹ pè sórí nọ́mbà yìí 08023940939 08023940939. Báṣẹ́ bá mú mi àjò dànù, bí gèrè bá mú mi àjò dànù, tilé tọ̀nà la fi ń jolóńgìní. Tètè máa bọ̀ wá sọ́dọ̀ olóyè Máyégún, adífá bí ẹni wẹjú, kógun ayé rẹ̀ ó dà fíẹ́yìn. Ẹ káàbọ̀ padà ẹ̀yin ènìyàn wa, gbogbo ilẹ̀ ti rí nọ́mbà bàbá Máyégún, ẹ pè wọ́n níbi tí ilẹ̀ Yorùbá lọ yìí. Ó kò máa ń dùn mí ní pé nígbà táwa ta jọmọ ọkọ ta bá ń pariwo, àwọn wèrè kan wọ́n á tún máa àtáàkì wa pé wọ́n là ń pa. Gbogbo ayé lórí, CNN gbé, BBC gbé, channel gbogbo media platform ló gbé lánàá. Kódà èyí kan láwọn evidence bí báyìí. Ẹ̀yin tẹ́ bá fẹ́ fídíò bí àdó olówó ṣe yọ apá tó yọ ẹsẹ̀ èèyàn, tẹ́ bá rí àwọn tó fọ́ gbogbo orí wọn, wọ́n fọ́fẹ̀ tó 5 sí 10 tí bọ́ǹbù yẹn fàyà yamayama. A dẹ̀ ń sọ fún yín pé ẹ jẹ́ ká dá dúró, ẹ jẹ́ ká jà fún òmìnira, ká dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè. But ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin èèyàn wa ẹni wò pé bóyá àtọkùsọ là ń sọ. Àwọn náà ń sọ fún yín pé bàbá wa Bọ́lá Ahmed Tinubu, àwọn fún ara wọn gan mọ̀,
wọ́n mọ̀ pé kò sí nǹkan kan lẹ́yìn ká gba òmìnira. Bàbá wa Bọ́lá Ahmed Tinubu gan ọ́n dúró níjọ́ tí Nàìjíríà máa pín ni wàláhì kẹjọ ń fẹ́ sáré mu ni. Bàbá wa Bọ́lá Ahmed Tinubu kàwọn fún ara wọn mọ̀ pé àwọn Fúlàní táwọn ń bá ṣe wọ́n mọ̀ pé lórí burúkú èèyàn ni wọ́n. ṣé èèyàn rẹ̀ ló ń jẹ́ Fúlàní? ṣé èèyàn rẹ̀ ni Fúlàní? Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí ogun ti wọlé Yorùbá, bóyá o fẹ́ bóyá o fẹ́ kọ̀ǹfàmù ni mò ń sọ fún ẹ. Ohun tó dẹ̀ ń ṣẹlẹ̀ yìí àwọn kábà Fúlàní wọn ò lè sọ pé àwọn ò mọ̀ nípa ẹ̀, torí ìbò làwọn guys yẹn ti rí àwọn kìíní yẹn. Ṣé wọ́n lówó tí wọ́n lè fi rà á ni? Kẹ̀rẹ́ àwọn nǹkan burúkú tí wọ́n ń gbé dání ni. Ẹ̀yin tẹ́ bá fẹ́ gbogbo incident yẹn bí àdó olóró ṣe fa orí àwọn ọmọ yẹn ya àtọmọ kékeré àtàkùn wọn ọ̀pá wọn pakúpa. Fúlàní tí ó lè pa Haúsá dànù, Fúlàní tó fi àdó olóró pa Haúsá kò wá nílò fi pa Yorùbá. A dẹ̀ ń sọ fún yín ìjọ kìíní àná Isaac Fayose kò lórí burúkú ọmọ àlè ó jáde ó ń sọ pé pé búrọ́dà ni wá, pé àtàwọn àti Fúlàní àti kìíní pé búrọ́dà ni wá, pọ̀mọ̀ ìyá ni wá. Now tell me, ṣé àwọn ilé ìṣe búrọ́dà ẹni wọ́n? Àwọn tó ń wọlé tó ń pa àwọn èèyàn nípakúpa, tó máa wọlé tó máa jí àwọn èèyàn gbé, wọ́n á wọnú ilé mi báyìí, wọ́n á máa báyàwó sùn lójú ọkọ, wọ́n á ní kọ́kọ́ máa fátẹ́gùn, wọ́n á máa bá ìyàwó àtọmọ sùn lójú ọkọ, wọ́n á dẹ̀ ní kọ́kọ́ máa fátẹ́gùn, kò dẹ̀ tó bẹ́ẹ̀ kó má fátẹ́gùn. So Isaac Fayose, are those your brothers? You just call them your brothers. You claim we are brothers. How can we be brothers with that type of fellow? Then you need a medical check-up. Wọ́n ní láti yẹ ọpọlọ ẹ wò tí wọ́n bá máa fọṣọ nu ọpọlọ ẹ. Tòwó dà pọ̀ ń fọ aṣọ nu ọpọlọ ẹ. Tọ́pọlọ ẹ ò bá dàrú, o ò ní máa sọ pé Yorùbá àti Fúlàní pé bọ́dà ni wọ́n. Ṣé torí ìjẹkújẹ tó ń rí jẹnu gọ́ọ̀mẹ̀ntì? Ṣé gbogbo wa là ń jẹjẹkújẹ ni? Tí wọ́n bá ń jẹjẹkújẹ ṣáwa ń jẹjẹkújẹ ni? Àbáwọn tí wọ́n kàwọn innocent people tí wọ́n ń ṣe wedding jẹ́jẹ́jẹ́ tí wọ́n ń so wọ́n pọ̀, tí wọ́n dẹ̀ gbé àdó olóró lọ́bẹ̀, tí wọ́n dẹ̀ wọ̀ sára ọdẹ. Oh my goodness. Ṣé láwàrà bíi kó lórí burúkú ni wọ́n o? Isaac Fayose ṣó mọ̀ pé àti ń fura lóòótọ́ o ti bẹ̀bẹ̀, fine, apology accepted, but at the same time wo nǹkan tí Fúlàní yìí ṣe, is that your brother? ṣọmọ ya ṣẹ́ni tó bílé ẹ tàbí ẹni tí wọ́n bí ẹ lé ṣó lè wúwú wà yẹn? À ń sọ fún yín pé àwọn èèyàn wọn mean good, kódà gan ara àwọn tí wọ́n sọ tí wọ́n ní àdó lóró yẹn pé wọ́n ní kó kìí ṣe small quantity, pé tó bá yẹ pé díẹ̀ ni pé kò ní bá nǹkan jẹ́ tó yẹn. Tàbá wá ń sọ tàbá ń wí orí ẹ̀yàn máa wíwù, kò ń ṣẹjú ẹ o. Ìgbà tó ń jẹ tó ń mu confidently tó ń mọ̀là tó wó kọ. Inú mi dùn pé ẹ̀gbọ́n ẹ tí wọ́n jẹ́ former governor His Excellency ó sọ̀rọ̀ tó múlà káìwá. Wọ́n dìde advise federal government, wọ́n ní Chief Sunday Igboho kó gbùdà ṣe gbogbo ẹ̀ sí ẹni ẹ pè mọ́ra kẹ́ bá sọ̀rọ̀, ó lè wúlò fún security aspect, which is truth. Ẹ sọ fún mi, ṣé tí olóyè Sunday Igboho bá wà lé ṣáwọn Fúlàní kan aronú pé àwọn fẹ́ gbé bọ́ǹbù wá bá wà lẹ̀ Yorùbá? Ẹ wò tó ṣẹlẹ̀ ń Ìbàdàn tí wọ́n ní máa ń ní explosion. Ẹ sọ fún mi, kí ló rí ṣe jù bá ṣe ń sọ̀rọ̀ yìí? Nothing. Everybody just kept quiet and nothing is happening. Ẹ wá ní ká dákẹ́ ká má sọ̀rọ̀.
ẹ wá sọ pariwo wá ti pọ̀ jù ṣé ó nígbà tẹ́ bá wá pa wá mọ́lé ni èmi máa bí tí bá tiẹ̀ sọ pé mi mú pé mo dára mi lójú wípé mo lè defend ara mi ṣáwọn fámìlì mi lè defend ara wọn ni a dẹ̀ ń sọ kàkàkẹ́ dákẹ́ tẹ́bà lè support kan tá à ń ṣe ẹ tún takò wá tẹ́bà dẹ̀ mọ̀ àwọn tó tẹ́bà gbogbo àwọn tí wọ́n àtàkì fídíò wa yìí àwọn tí wọ́n jẹ́ nǹkankan ni tí wọ́n jẹ́ nǹkankan nu ayé. Anybody can come to social media to come and say whatever you like. Tí consequence ẹ̀ bá dé ó máa mọ̀ pé yes wọn kì í ṣe misinformation. This is not misinformation, evidence ẹ̀ wà. Ìtò ṣẹlẹ̀ ní Ìbàdàn àìtí ìrojútu ẹ̀ dọ̀la ẹ̀ mọ èèyàn tí wọ́n pa níbẹ̀ ẹ̀ mọ èèyàn tó kú ẹ̀ mọ property tó parun. Gbogbo àwọn tó wà ní gbogbo area kò sẹ́ni tó dá ilẹ̀ ẹ̀mọ̀ mọ́ kò sẹ́ni tó dá ilẹ̀ ẹ̀mọ̀ mọ́ ṣèbẹ̀ ẹni tó bá tẹ̀ wà láyé yé ló máa lóun fẹ́ gba ilẹ̀ òun padà kẹlòmí àjòjì ni ó wá láti ìta kó wá síbẹ̀ yẹn ni tó wá kọ́lé síbẹ̀ tó tẹ̀dó síbẹ̀ just because of insecurity as big as Nigeria ṣó jẹ́ ká ṣe máa deal pẹ̀lú insecurity. African country mélòó ní nǹkan tó ń kí àtẹ̀mẹ́tì sọ pé western world African country mélòó ló ń sọ́fà nǹkan tí Nàìjíríà ṣe sọ́fà yìí African country mélòó ẹ dá mi lóhùn náà Isaac Fayose ṣáà ń lọ káàkiri òun lọ káàkiri gbogbo country tó ń lọ káàkiri èwo ń bẹ̀ ni wọ́n ti ń pààyàn pàkópa bọ́n ṣe ń pààyàn Nàìjíríà yìí èwo ń bẹ̀ sọ́ọ̀ka gbọ́. Ẹ máa wo t'Ọlọ́run mọ́ gbogbo nǹkan tí ẹ bá ń ṣe ilé ayé yìí ẹ máa wo t'Ọlọ́run mọ́ ẹ mọ̀ páwọn tí wọ́n kú yìí náà àwọn kan ló bí wọn kí wá torí pé mò ń jẹ mò ń mu pọ́kàn mi balẹ̀ kí wá rí nǹkan tí ò dáa kí má lè sọ síta ó dòdì kàkà kílẹ̀ kú ilẹ̀ ayáṣá ni a lè sọ fún yín ẹ jẹ́ ká sowọ́pọ̀ pẹ̀lú bàbá wa Chief Sunday Igboho Ọlọ́run nìkan ni ó lè gbàyàn lóòótọ́ ṣùgbọ́n èèyàn náà lọ́lọ́run máa lò ẹni tó lọ ń wá lò fún wa ẹ wá jẹ́ kó sọ wá dọ̀tá ẹ̀ àwọn kan wá ń kùn sẹ́yìn kan létí ẹ wá ń gbógun tì í ẹ mọ̀ pé bẹ́ẹ̀ ṣe ń gbógun tì í bẹ́ẹ̀ lọ́lọ́run tún ṣe ń gbèjà ẹ̀ sí ohun tí ò yé yín ó pọ̀ ju ohun tó yé yín lọ ẹ já gbọ́rọ̀ yìí. Ohun tó kù tí mo fẹ́ ká ṣe é sèyí ká fọwọ́sowọ́pọ̀ àtẹlẹgbẹ́ àtọlọ́gbà nílẹ̀ àti wọn dóde ìjọba kankan nígbà táwọn ọmọ àwa lágbèbí tó lé àwọn bàbá wọn sọ̀pọ́ọ̀tì wa ká dá síkírọ́rìtì tó dálẹ̀ fúnra wa wọ́n ti mú síkírọ́rìtì tẹ́lẹ̀ sí wọ́n sọ àwọn kan nífẹ̀ẹ́ lódún ọmọ Yorùbá àwọn kan akíkanjú ọmọ Yorùbá gbogbo yín lọ́jọ́ ìwọ̀n ẹ sọ̀rọ̀ ayé nìkan lọ́jọ́ yìí akíkanjú ẹjọ́ ìfẹ́ lódún èmi ni mo dálẹ̀ àwọn ọmọdé ti kú bẹ́ẹ̀ àwọn àjọ bọ́ sínú gbó abẹ́rẹ́ látẹ̀kìtì nígbà tí mo dé yìí mo dé tán ni. Kúṣẹ́ ni mo ní ṣe wù bàbá. Báwa la ní ìdámọ̀. A máa arrange ní gbogbo local government. A sì ní security bíi at least I need bíi 60,000. Àwọn kan máa wà nínú gbó ti Fulani. Àwọn kan máa patrol ní títì láti lè dáàbò bo àwọn bàbá wa. Ẹ má jà bú wọn mọ́, ẹ má bú àwọn ọba mọ́, ẹ má bú dòye mọ́, ẹ má bú àgbààgbà kankan mọ́. Ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ ni ká wọ gbó ká lé àwọn Fulani kúrò lórí ilẹ̀ àwọn bàbá wa. Nítorí wọ́n ti bàjẹ́. Àsìkò wa nílé ká gbára lọ́wọ́ Fulani gbogbo bí tí gbogbo ilẹ̀ yóò bàbá pátápátá ká fi security mi fúnra wa a nígbà tí dóde ẹni kankan a dẹ̀ nígbà tí dóde ìjọba
kí ni mo sọ fún yín a gbọ́dọ̀ dúró de ìjọba bàbá nìkan ṣe bíbẹ̀ kọ́ Fúlàní wà wulẹ̀ wa lọ wa a nídìí àti dúró de ìjọba a dẹ̀ nídìí àti dúró de ẹnìkankan ká fọwọ́ sowọ́pọ̀ ká sọ ní orí ilẹ̀ wa gbogbo ibi tó kọ́ wa ká lè because tí àwọn bàbá ní tí oúnjẹ bá ti wọnú ìṣẹ́kùsẹ́ àwọn bàbá náà sọ bẹ́ẹ̀ ohun tó jẹ́ bá ti kó ònú ìṣẹ́ ti bùṣe ókè náà ó jẹ wọlá nílẹ̀ Yorùbá ń sìn sáni lóko sáni lódò àní lọ wọ́n máa ń pa àwọn bàbá wa lẹ́kìtì wọ́n náà kó sọ́jà wa bẹ́ẹ̀ àwọn sọ́jà tó yẹ pé nígbà tí Buhari wà ń bẹ̀ tó ti fún àwọn Boko Haram ní amnesty 5,000 tó ní kàn wọnú oko yẹn lọ tán ti ń ṣe ohun tó wù wọ́n á kó wọn sínú sọ́jà olóòfin wọn á kó wọn sínú sọ́jà kó wọn sínú gbogbo ẹ̀ àwọn náà ni wọ́n á rán kó wá sékìtì àníjì wọn àwọn ọmọ Yorùbá fúnra wa táwọn bàbá wa bá ti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wa a ti ṣètò yẹ ká ṣe Fúlàní ó kó lórí ilẹ̀ wa ara ìdá oko wa bàbá ti wá lé wọn kó ní oko wa tán táwọn ará ìdàkọ a wá sọ pé next step kí ló tó kù step by step lọ́rọ̀ ilé ayé ẹjẹ àfọgbọ́n jagun àkọ́kọ́ lé Fúlàní kó ní oko wa Tinubu wa ó mọ̀ tálàfẹ́ ó sì wà ń bẹ̀ tálàfẹ́ bá ti wà ń bẹ̀ àti sọ pé ó kìkì lọ́kàn mo yà mí ní ọ̀lẹ́ rúbà wá sí mo ti wá dé bàlẹ̀ mo dúpẹ́ èèyàn mọ̀ ṣẹ́fọ́ olóṣèlú ọmọ wẹ́ ni ẹ̀ lọ olóṣèlú bá ń ṣẹ́fọ́ olóṣèlú àwọn tó ń ṣẹ́fọ́ olóṣèlú kọ́ pààyàn kò sí tó ṣe wọn pépà ò ní gbé pépà tó bá gbé ọ̀daràn bọ̀ tí Sunday bá gbá ẹ̀ létí nísìn wọ́n sáré fa ara pé ẹ lọ mú wa eléyìí tí wọ́n ń wò mí yìí wọ́n ń dẹ mí ni pé ẹjọ́ sòkú yẹ̀ tán káwọn gbèsè tó fẹ́ gbé màá dẹ̀ gbé gbèsè. ẹ ti gbọ́ àwọn ọ̀rọ̀ tí bàbá wa olóyè Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho òòṣà owó babadami ẹkùn ọkọ Fúlàní àjànàkú kọjá mo rí nǹkan fìrí tabaré nǹkan ní arẹ́rin ọ̀rọ̀ lọ́sọ̀kalẹ̀ yìí ẹ sọ fún mi ṣọ́wọ́ tó sọ yìí ṣé kò mú yes ẹ mọ̀ pé àwọn Fúlàní wọ́n ti múra lẹ́nìísìn kò ń sọ̀rọ̀ 50 years but Ọlọ́run tí ó fi àwa ọmọ Yorùbá sílẹ̀ kò jẹ́ kó borí wa ẹ̀já dẹ́ka ìpolówó ọjà. bitter tea ẹkùn tí ń wọ̀yá àjà pẹ̀lú àwọn kíndìnrín tó ní stone nínú ìyẹn kidney stone yóò mẹ́ẹ̀tì ẹ̀ tẹ́sí yádànù nínú àgọ́ ara yín òun kan náà ló ṣiṣẹ́ fún liver ìyẹn àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a sì tún máa ṣiṣẹ́ fún ààtì ìyẹn ìṣòro àìlèmí sókè sódò dáadáa láàólà bitter tea ló tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga ìyẹn high blood pressure bákan náà gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ní ìṣòro ìsétọ̀ tí a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá òun ni láàólà Agba bitter tea yóò bá wà yá àjà ìṣòro ara ríro ńkọ́ láàólà bitter tea òun ni kẹ́ ẹ gbẹlura láti wá rí egbòogi láàólà bitter tea rà àbí tẹ́ ẹ bá fẹ́ mọ ibi tí wọ́n tẹ̀dó sí ẹ mẹ́sẹ̀gì wọn lórí àwọn WhatsApp numbers yìí +447-4245-27137 àbí àwọn Nigeria numbers yìí 08033194355 tàbí 08026265000 kò bára rí ẹ̀rí inú ẹ̀jẹ̀ ti kàn jẹ̀gbọ̀n lọ́wọ́ láàólà bitter tea gbẹ̀lura kò rí yàtọ̀ bẹ̀. a ti rí i pé nǹkan tó sọ lórí yìí kò ṣe é yí padà mọ́ ṣùgbọ́n ti wá rọrùn láti yí ẹ má jẹ́ ká ba ògo ọ̀la wa jẹ́ mọ́ àwọn ọmọ ìyá méjì ti di ọ̀tá nítorí ẹ̀sìn wọ́n ti ń para wọn nítorí ẹ̀sìn kìrìsìtẹ́nì ò fẹ́ fẹ́ mùsùlùmí mọ́ mùsùlùmí ò fẹ́ fẹ́ kìrìsìtẹ́nì mọ́ tá a bá wí tán ẹ sọ pé ẹ rí Ọlọ́run ẹ rí nǹkan kan o gbogbo ẹnikẹ́ni tí ọmọ nìyẹn bá ti sọnù kò sí nǹkan tó ń jẹ́ ẹ̀sìn tẹ́lẹ̀tẹ́lẹ̀ àti kìrìsìtẹ́nì àti mùsùlùmí wípé ànábì kan ti ṣe kíní kan irọ́ ló ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó bá ní ànábì kan Ábúráhámù tán pè ní Ibrahim òun ni ó ṣe ìpìlẹ̀ àwọn ní ìpìlẹ̀ kìrìsìtẹ́nì àti mùsùlùmí òun ló fẹ́ ìyàwó kan tí tó fi ọmọ ọ̀dọ̀ ọmọ ìyàwó òun náà kọ́ Káàbà ọmọ ìyálé tó jọmọ Séra òun náà kọ́ Jerusalem ṣẹ́rípọ̀ mọ̀ bákan nìyẹn àwọn àáfàá bíbá yìí àti pásọ bíbá yìí sì ń ya wèrè nítorí àwọn ọmọ ìyá kan wọ́n ti fi orúkọ dàwádú tí mùsùlùmí bá fẹ́ fẹ́ kìrìsìtẹ́nì á ní tó àwọn fò ní yí orúkọ rẹ padà á ní fi ọ ẹ wà á yí padà bó o bá yí tó bá ń ṣẹ̀sìn rẹ kò tún nǹkan kò mú nǹkan kan dání
inú Christian ló ti jáde Christian àti Mùsùlùmí kankan náà ni ẹ lọ wo ìtàn Bible náà tó kọ Kùránì ó ti lọ́dọ́gbọ̀n ọdún méjì ìtàn ayé wọn náà kọ sínú rẹ̀ inú Bíbélì náà ti kọ Kùránì gbogbo nǹkan ló wà bẹ́ẹ̀ á kàn yọ àwọn orúkọ padà ní. tẹ bá rí màá parí nìsín káàkiri sòtọrọ tẹ bá rí Emmanuel wọn á rí nínú ti Mùsùlùmí náà tẹ bá rí Isiaka Isaac Isiaka Abrahamu Ibrahim Joseph Yusuf àwọn agbára wa síra wa àti ẹkùnrin wa pé now ní tó máa Farouk tó wà bẹ bàbá mi fún mi àjọ yanjú àwọn ọ̀rọ̀ kan mo ní orúkọ tẹ ẹ fún àwà pàápàá jù tẹ ẹ sọ mí ìsàyè kí ni ìfẹ́ ìsàyè mọ́ ẹ sọ mí lórúkọ kan jọ kan kí lórúkọ tẹ ẹ sọ mí ẹ sọ pé rẹ̀ mí lẹ́kún kò síbi tẹ́ ẹ ti dárúkọ Yorùbá kò tó lè fi Yorùbá òsì ṣùgbọ́n torí orúkọ tá à ń jẹ́ yìí ọmọ Yorùbá ń dààmú tẹ́ ẹ bá dé ìta ọmọ Yorùbá ń fòrò mo ti gbọ́dọ̀ torí Ọlọ́run ọmọ Yorùbá ń fòrò ẹ jọ torí Ọlọ́run Farouk tó fún àyè mo ní bàbá mi kí ni orúkọ Farouk tó fún wa mufta kọ́kọ́rọ́ ló ń jẹlẹ Ajara òkúta mistura